ẹ̀gbọ́n náà ẹni tá a fi joyè tí ò tí ì pé ọ̀sẹ̀ kan tí ò rántí orúkọ oyè tó jẹ mọ́ ṣé ká sọ pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò mọyì irú oyè èyí tá a fi jẹ ní pàápàá nílẹ̀ Yorùbá ní ìlú tó ní àṣà àti ìṣe. The biggest problem no be the title wey they give me na if I go remember the title after 1 week. They even ask me my title today. I even forget my title. They did ask me, "What's that your title again?" I swear, it makes more make I call Tatashe. Kíkẹ́ lọmọ Ògúnṣínà lórúkọ tèmi o tó rira òun lẹ́yìn tèmi ń pè mí ó yá ẹ tún jẹ́ àjọ wò ó òun tó ń jà ràìnràìn lọ́wọ́ báyìí àkú ti Atayeṣe ilẹ̀ Yorùbá yìí o Atayeṣe Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní ká tó fìyàn joyè láàrin ìlú irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ní láti ṣe kíni ó ní láti jẹ́ ẹni rere kò dẹ̀ sí bó ṣe fẹ́ rí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ mọ rírì nǹkan tó gbé dání torí Yorùbá náà ló tún lọ tí wọ́n bọ̀ tí wọ́n ní ẹni tó bá mọ yìí wúrà irúfẹ́ ẹni bẹ́ẹ̀ à ń ta wúrà fún. Oyè Atayeṣe ilẹ̀ Yorùbá lápapọ̀ tí gbogbo wọn mọ̀ pé ilẹ̀ Yorùbá tóbi ó fẹ̀ tá a sì ní oríṣiríṣi àwọn èèyàn ọ̀tọ̀ọ̀kùlú ọmọlúàbí tá a bí ní ilẹ̀ Yorùbá tá a bá wá ń sọ̀rọ̀ nípa oyè Atayeṣe tá la lè pè látáyéṣe gan-an irúfẹ́ ẹni wo la lè pè látáyéṣe kì í ṣe Atayeṣe nìkan o tí ilẹ̀ Yorùbá lápapọ̀ ilẹ̀ Yorùbá ó ti bẹ̀rẹ̀ láti ibo ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀ṣun Èkìtì Oǹdó adẹ̀tún ní àwọn ẹ̀yà Yorùbá yàtọ̀ sí orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n tàn káàkiri tàbá wa mú èèyàn kan ta ní Atayeṣe ilẹ̀ Yorùbá ni ṣe rí pé kíní ọ̀hún fẹ̀ gan oyè tó tóbi tá a gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mọ́ ni ẹni tá a wá fi joyè tí ò tí ì pé oṣù kan kódà kò tiẹ̀ pé ọ̀sẹ̀ kan irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ti gbàgbé oyè tí wọ́n fi jẹ ṣé ká sọ pé òun tó òun ò mọ rírì irú oyè èyí tí wọ́n gbélé lọ́wọ́ gan-an ni àti pé àwọn tí wọ́n fún lóyè ọ̀hún gan kí ni ohun tí wọ́n rò kí ni ohun tí wọ́n papọ̀ kí ni wọ́n ní léròǹgbà wọn kí làwọn nǹkan tí wọ́n ṣàpapọ̀ tí wọ́n fi wò pé irúfẹ́ ẹni yìí gan-an ló tó ayé ṣe ní ilẹ̀ Yorùbá. Ìyẹn bẹ́ẹ̀ ó yẹ ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ ẹni tí wọ́n fi jẹ Atayeṣe nílẹ̀ Yorùbá fọ́nrán kan jáde níbi tó ti fi léde fúnra rẹ̀ pé wọ́n ránṣẹ́ pé òun láti Ìwó pé kóun ó wá kóun yọjú sí wọn ìyẹn lásán kí ni ohun tó fún yín oyè wo ló túmọ̀ sí lọ́dọ̀ yín lójú ìwòye tèmi ìyẹn ní pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kàn fẹ́ lọ yọjú nínú fọ́nrán àkálẹ̀ èyí tó fi sórí ẹ̀rọ ayélujára ó ní wọ́n ránṣẹ́ sí òun ní Ìwó kóun yọjú kó kọ̀ yọjú lásán ni ó dẹ̀ gbéra ó ń lọ kódà ó fi tó wa létí wípé òun ti ń lọ sí Ìwó tí wọ́n ti ránṣẹ́ sí òun kí ni ohun tá a máa rí lẹ́yìn ẹ̀ òun ni wípé ní ìgbà tó dé ìlú Ìwó ká tó wí ká tó fọ̀ ó ti di wípé wọ́n ń kó aṣọ ilẹ̀ Yorùbá aṣọ tó ní iyì tó ní ẹ̀yẹ tí wọ́n fi ń joyè ńlẹ̀ Yorùbá wọ́n bẹ̀rẹ̀ sí í kó sí i lọ́rùn kódà gọ́tẹ́ bá wo bí fìlà ẹ̀ rí pé fìlà ń go bá a lórí mu ìṣẹ́jú ni wọ́n ń tún un ṣe léyìí tó fi hàn wípé kì í ṣe ẹni tí wọ́n pè ní bàbá olóyè fúnra rẹ̀ ló raṣọ ló rán tó fi ránṣẹ́ sí Ìwó kódà tẹ́ bá wo ẹni tó fẹ́ lọ joyè gan torí pé bí mo ṣe sọ síwájú gbogbo wa la mọ̀ pé ìlú ẹ̀yà tó ní àṣà àti ìṣe òun ni ẹ̀yà Yorùbá ẹ̀já wo ẹni tó fẹ́ joyè nígbà tó máa fi débẹ̀ ó wọ kẹ̀m̀bẹ̀ òun ló wọ̀ lọ sí ààfin tó fẹ́ fi joyè bẹ́ẹ̀ náà ló wọ aṣọ tí ò lápá òun ló wọ̀ náà tó fẹ́ fi joyè ó dìrun sórí lẹ́ni tó fẹ́ lọ jẹ oyè Atayeṣe gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ ó wá débẹ̀ nìyẹn kì í ṣe pé bóyá rí nǹkan oyè àbí torí pé nílẹ̀ Yorùbá ó ní ohun tí wọ́n fi ń jẹ oyè tó bá ní ẹni yìí bàbá olóyè lọ́la ni tó fẹ́ joyè á ní àwọn nǹkan ìkàrò tó máa kó lọ sí ààfin èyí tí wọ́n máa fi joyè nínú fọ́nrán yẹn a rí nǹkan kan tó jọ bẹ́ẹ̀
àárín nǹkan kan tó bá a mú. Kódà lára àwọn tí wọ́n jọ lọ ẹ rí i pé àwọn ọ̀ṣọ́rọ̀ ọ̀dọ́ bíi tiẹ̀ òun ni wọ́n jọ lọ. Ìyẹn bẹ́ẹ̀ kéèyàn tó wá jẹ́rú oyè Atayeṣe yẹn náà á jẹ́ èèyàn tó ti rò pọ̀ pẹ̀lú àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá. Ẹ lọ wò ó irú ẹni tí wọ́n fi jẹ Atayeṣe ilẹ̀ Yorùbá yẹn, ẹni yẹn gan ò tiẹ̀ lè sọ pé báyìí ni wọ́n ṣe ń ṣe àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Ṣé ká sọ wípé oyè ilẹ̀ Yorùbá ti wá wọlẹ̀ tó bẹ́ẹ̀ ni? Now that I'm a king, right, there are a lot of things I cannot do anymore. They even asked me my title today. I even forget my title. And this evening, I can't revise my title well because I don't want to go forget them. I can't ask myself, what is your title? What is your title? I can't remind myself, Atayeṣe, 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 Atayeṣe. If not, I don't even forget them. That's just the problem now. The biggest problem, not be the title where they give me. Now, if I could remember the title after 1 week. The title don't be my problem. Like if I go remember after 1 week. I said today, they didn't ask me. What's not your title again? I swear, next one make I call Tatashe. Ọba Olúwo ló fi jẹ Atayeṣe ilẹ̀ Yorùbá àbí? Ó yẹ jẹ́ ká wò tá bá tiẹ̀ wá sọ wípé wọ́n fẹ́ fìyàn jẹ oyè Atayeṣe ilẹ̀ Yorùbá yẹn náà. Ṣé kò sí ọ̀dọ́ àtàtà tó gbayì tó gbẹ̀yẹ ní ìlú Ìwó tó lè jẹ oyè ọ̀hún lọ́nà tó tọ́ àti èyí tó yẹ ni? Ká tiẹ̀ wá sọ pé kò wá sí o ní ìlú Ìwó tí mo mọ̀ pé ó gbọ́dọ̀ wà. Tó bá wá sọ wípé kò sí ní gbogbo ìlú Ìwó pátápátá. Ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé ó tàn dé ìpínlẹ̀ 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ká má tí sọ àwọn ẹ̀yà ìpínlẹ̀ Ẹdó tí wọ́n jẹ́ Yorùbá tí wọ́n sọ Yorùbá láàrin wọn, ká má sọ káàkiri ń bẹ̀. Ní ìpínlẹ̀ Kogi náà ẹ rí àwọn tí wọ́n sọ Yorùbá láàrin wọn, àmọ́ kéjẹ́ ń dá dúró lórí ìpínlẹ̀ 6 lórílẹ̀-èdè wa Nàìjíríà. Tá bá wá sọ wípé a fẹ́ jẹ Atayeṣe tí wọ́n wá rò wípé kò sí èèyàn àbí ọ̀dọ́ tó kójú òṣùwọ̀n ìyẹn ní ìlú Ìwó, ṣe ní gbogbo ìpínlẹ̀ tó kù náà àárí èèyàn àbí ọ̀dọ́ àtàtà èyí tó lè jẹ oyè Atayeṣe ilẹ̀ Yorùbá. Tá a bá tún wá ń pèèyàn ní Atayeṣe, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ti gbọ́dọ̀ ní ìrírí tó pọ̀. Bí èèyàn bá sì ní ìrírí tó pọ̀, torí Yorùbá bọ̀ wọ́n lọ wọ́n bọ̀ wọ́n ní ìrírí làgbà. Tí èèyàn bá ní ìrírí tó pọ̀, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kì í ṣe ọmọ kékeré. Tóńtọ̀ wọn ò bá wá jẹ́ àgbàlagbà arúgbó, yóò dàgbà díẹ̀ láti fi ní ìrírí. Ẹ jọ̀ọ́, ṣé oyè Atayeṣe téèyàn bá máa fìyàn jẹ, ṣé ọ̀dọ́ ni wọ́n fi ń joyè Atayeṣe ni? Àmọ́ èrò ọ̀pọ̀ àwọn èèyàn ni wípé àwọn tó yẹ kí wọ́n gbé àṣà wa ga, tó yẹ kí wọ́n gbé àṣà wa ró, kí wọ́n gbé dúró, kí wọ́n sì mú lókùnkúndùn, ó mà ti fẹ́ mọ́ dàbí ẹni pé ọ̀dọ̀ wọn gan-an ní kinní ọ̀hún ti ń wọ́lẹ̀. Ó yẹ jẹ́ àwò ọba aláyé nílẹ̀ Yorùbá. Ká tó pèèyàn ní ọba aláyé àbí kéèyàn tó joyè ọba tó ba lórí ohun gbogbo nílẹ̀ Yorùbá yóò jẹ́ èèyàn tí ó mọ̀ gbé àṣà ilẹ̀ Yorùbá ga, tí ó sì ní fi ọwọ́ yẹpẹrẹ mú àṣà wa. Ṣé kò wá ti fẹ́ mọ́ dàbí ẹni pé ẹni tá a gbójú okùn lé kò fẹ́ jẹ ní àgbá, àti wípé ibi tá a fọkàn sí wípé wọ́n ti mọ̀ gbé àṣà wa ga, ibẹ̀ gan-an ló ti dàbí ẹni pé wọ́n ti fẹ́ máa fà á wálẹ̀ báyìí.
láwọn tó yẹ kó jẹ́ wípé àwọn ni wọ́n mú àṣà àti ìṣe wa lókùnkúndùn bí ìgbà tó jẹ́ pé ibẹ̀ gan-an ni nǹkan ti fẹ́ máa wọ́lẹ̀ àti wípé ó tún ti fẹ́ máa dàbí ẹni pé àwa tá a ní àṣà gan-an àti ń fi ọwọ́ yẹpẹrẹ mú àṣà wa ṣó yẹ kó rí bẹ́ẹ̀. They even ask me my title today, I even forget my title. Now this evening I can't revise my title well because I don't want to go forget them. I can't come there ask myself, what is your title, what is your title? I can't remind myself, Atayeṣe, 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 Atayeṣe. If not, I don't even forget them. That's just the problem now. The biggest problem, not be the title where they give me. Now if I go remember the title after 1 week. the title no be my problem. Like if I go remember after 1 week. I say today, they didn't ask me. What's not your title again? I swear, next one make I call Tatashe. ọ̀rọ̀ rẹ o tàlàrí bá wí àsìkò tí ó yẹ Atayeṣe ilẹ̀ Yorùbá yìí o á tù wá lára. Ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa, tẹ́ ń bá wa like, tẹ́ ń bá wa subscribe, tẹ́ ń bá wa comment, tẹ́ tún bá wa share. Ẹ jọ̀ọ́ ẹ túbọ̀ máa follow wa dáadáa lórí ìkànnì Yorùbá Dùn Ká TV. Àwọn ìròyìn èyí tó gbọgbọ́n àtàwọn ètò èyí tí ó mọ̀ gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ orí ìkànnì yìí gangan òun gbogbo ẹ̀ wà. A dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ túbọ̀ máa tẹ̀lé wa. Àníjà yín kulẹ̀ Kíkẹ́ lọ́mọ Ògúnṣínà lórúkọ tèmi ò tó rira òun lẹ́yìn tèmi ń pè mí ó tó dìgbà kan náà.